mi ò tí ì rí ọmọ kékeré tó ṣẹ̀sìn tó Priscilla kò tí ì sí òun ló ṣẹ̀sìn jù àwa mọ̀ pé òun ṣe fracas èmi mọ̀ wá tú àṣírí ẹni statement tó dẹ̀ jáde lẹ́nu ẹ̀ yìí òun ló fi hàn pa mú ẹ lọ́rùn ẹ̀wọ̀ apadà mú lọ́rùn ọwọ́ àbá mú lọ́rùn ọwọ́ ṣá padà mú àbá mú lọ́rùn ọwọ́. ẹ̀yin tèmi a sì máa fún yín láǹfààní láti wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́ ṣùgbọ́n kí a tó tẹ̀síwájú ìyá Lizzy Anjorin ó tẹ̀síwájú láti máa bú Ìyábọ̀ Òjó àti ọmọ rẹ̀ tí a mọ̀ sí Priscilla ó náà rí ẹni tí ó ṣẹ̀sìn bíi Priscilla rí nínú gbogbo àwọn ọmọ kéékèèké ó tún sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní Ṣéhù tí ẹ̀ ń wò yìí tí wọ́n pè ní ọmọ Ṣéhù ní orí TikTok ó ní olórí burúkú ènìyàn ni ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká wo fídíò náà ní ẹ̀kúnrẹ́rẹ́. ìgbà míì wà sórí ẹ jẹ́ kí n sọ àṣírí kan fún yín tó bá tó stage kan nílé ayé o ní overlook anything tó bá tó stage kan nílé ayé o ní overlook anything tálíkà ló máa overlook nǹkan tálíkà ló máa overlook nǹkan sórí gbogbo àwọn Dangote yẹn they pay attention to everything ó kàn jẹ́ wípé iṣẹ́ oníkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ tó bá lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ láàrin Dangote àtàwọn nùpẹ́ǹgì àwọn elépo àwọn onígàsì recently wà rí pé Dangote is paying attention to everything tó bá rí nǹkan tó ṣẹlẹ̀ láàrin Dangote trucks pẹ̀lú very dark man wà á mọ̀ pé Dangote ń pay attention to everything and is replying tálíkà nìkan ni ò kí ń pay attention tálíkà nìkan ló máa overlook tá bá sọ nípa tálíkà kò kí ń ṣe owó là ń sọ o ọgbọ́n torí tó bá ní làákàyè ò lè lówó ó Priscilla ṣe bí mùsùlùmí ló pera títí ẹ àbí ṣe bí mùsùlùmí ló pera ẹ ìwà tí Ìyábọ̀ Òjó ń wù kí ni Al-Qur'an sọ pé ó máa ṣẹlẹ̀ sí Ìyábọ̀ àtàwọn ọmọ Ìyábọ̀ Òjó inú Al-Qur'an. No, I don't have land in Ilorin yet. Kí ni Al-Qur'an sọ fún wa pé ó máa ṣẹlẹ̀ sí Ìyábọ̀ Alice Òjó àtàwọn ọmọ ẹ̀ kí ni Al-Qur'an sọ olórí burúkú awáyé má ṣe rere ẹ̀ tó ti ṣòfò èpè tẹ́pẹ́ ò bá ja Priscilla ó yẹ ká yé ẹ̀ dáa tí mo ti rí show tó ṣe fún Gani Adams versus Sunday Igboho mo ti mọ̀ sórí gbogbo yín tẹjọ́ ń ṣiṣẹ́ pọ̀ nítorí monetization nítorí ransom wọ́n ló ń gbà tó lọ bú èèyàn kan wọ́n lẹ́ni yẹn fún ẹ 1 million wọ́n nítorí ẹ̀ ló ṣe wá fún wa ìyá ẹ̀ ó máa ráre jáde láyé lójú ìyá ẹ̀ ni tó bá rí ọ̀rọ̀ tó sọ pẹ̀lú update Ìyábọ̀ Òjó lálẹ́ àná wọ́n á rí pé gbogbo ìjọ ń ṣiṣẹ́ pọ̀ ni ó mọ báyé Ìyábọ̀ Òjó ṣe bàjẹ́ ni ṣé o mọ̀ pé Ìyábọ̀ Òjó ojú ọmọ ẹ̀ làwọn ọkùnrin 40 ti bá sùn ojú Priscilla lọkùnrin 40 ti bá Ìyábọ̀ Òjó sùn according to video tí Ìyábọ̀ Òjó ṣe ibi tí Ọlọ́run wá báyé Ìyábọ̀ Òjó jẹ́ dé látijọ́ tí Ìyábọ̀ Òjó ti dáyé ẹ̀mí ó sunlé àná Ìyábọ̀ Òjó ò rí ilé ọkùnrin gidi dúró sí Ìyábọ̀ Òjó ò tí ì bá wọn rí blọọkù mọ́lẹ̀ Nàìjíríà Ìyábọ̀ Òjó ò dá ní mọ́tò ara ẹ̀ wọ́n tún ra fóònù fún Ìyábọ̀ Òjó ó tún ra fíltà sórí ẹ̀ tí ò bá sí àwọn tó ra fóònù fún Ìyábọ̀ Òjó Ìyábọ̀ Òjó ò tí lè di iPhone mú nígbésí ayé ẹ̀ níbi táyé Ìyábọ̀ Òjó bàjẹ́ dé ó dẹ̀ lé pé òjà ẹni tó bá lé pé òjà Ìyábọ̀ Òjó kó jáde síta kó lóun fẹ́ kí gbẹ̀yìn òun dàbí ti Ìyábọ̀